mo tún ti dé bí mo ti ń dé èmi Olúwabùsáyọ̀ ọmọ Òdúyọmí ni. èmi lọmọ Ìjẹ̀bú-Igbó. ọmọ òkè àgbo bèjè bèjè palẹ̀ rẹ̀ ó pa ata èmi lọmọ òkúta gògògò lójúde. abínúkú ọmọ jẹ́ forí kan òun. mo wà níbí lónìí nítorí Elédùwà mi fẹ́ bẹ́ẹ̀. arínúróde olùmọ̀ràn kan ọba mi owó kẹmbẹrẹ bí ìjà ògbénu Wúndé Aṣọlá ògbénu Adélébọ̀ Ṣògo ọba mi lánàá ọba mi lónìí ọba mi lọ́jọ́ gbogbo sàngírí làgírí ọ̀làgírí kàkàkàkàkàkà ọba mi o. níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá lórí ibùdó ìtàn la wà ní Yorùbá Tales TV. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. ẹni tó bá gba àwọn àlọ́ wa dáadáa á fún ní ẹ̀bùn kékeré kan. ẹ̀kíní òrúkú tindí òrúkú tìndì òrúkú bí igba ọmọ gbogbo wọn ló yà jẹ́ o. kí ni o? ẹ̀kejì mo yàgbé ràbàtà mo fi wé ràbàtà bò kí ni o? ẹ̀kẹta ọ̀pá tírín kanlẹ̀ ó kànrún o kí ni o? ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. mò ń bọ̀ ná. ẹ káàbọ̀ padà. ní báyìí a ó máa pa àlọ́ àpagbè wa. mo ní ẹ jókòó dáadáa o kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi. àlọ́ wa tòní ó dá lérí ìjàpá tìrókò ọkọ yánníbo àti ìyá alákàrà. ní ìgbà kan ní ìlú àwọn ìjàpá obìnrin kan wà tí máa ń dín àkàrà olóróró ló sì máa ń dín. àkàrà yìí máa ń ta sánsán débi pé yóò máa dín ọ̀fun olúwa rẹ̀ tí olúwa rẹ̀ bá wà nítòsí ìyá yìí. ọmọbìnrin yìí sì ní ọmọdébìnrin kan èyí tí í ṣe ọmọ rẹ̀ tí máa ń bá kiri àkàrà yìí. yóò kiri káàkiri ìlú wọn. nígbà tó bá tà á tán yóò sì tún padà lọlé lọ gbé òmíràn tí yóò kiri lọ sí ìlú òdì kejì. lójoojúmọ́ tí ọmọ ìyá alákàrà yìí máa ń kọjá ni ó máa ń kọjá lójúde ìjàpá pẹ̀lú àkàrà rẹ̀ tí ń ta sánsán. ìjàpá ní tirẹ̀ ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ni, kò ní oko tí yóò lọ bẹ́ẹ̀ kò sì ní odò tí yóò rè. ṣùgbọ́n aṣọ ni yóò máa sán mọ́dì káàkiri, yóò sì máa yà lójúlé sójúlé láti fẹnu gán ohunkóhun tó bá rí jẹ níbẹ̀. àmọ́ ìjàpá mọ ìlú lù ó sì ní ohùn orin. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ pé ìjàpá mọ orin kọ bẹ́ẹ̀ ó sì mọ ìlú lù, nítorí pé ìjàpá kò fi iṣẹ́ ìlù lílù yìí ṣe iṣẹ́ ṣe. lára àwọn oúnjẹ tí ìjàpá fẹ́ràn jùlọ ni àkàrà, pàápàá jùlọ irúfẹ́ èyí tí ọmọbìnrin alákàrà yìí máa ń dín lójoojúmọ́, èyí tí í ṣe àkàrà olóróró. lójoojúmọ́ tí ọmọ alákàrà yìí bá ti ń kọjá ni ìjàpá máa ń fi imú fa títa sánsán òórùn àkàrà yìí sí, yóò sì máa fi ojú rẹ̀ jẹ́ láti orí àtẹ ọmọ alákàrà yìí. báwo lòun yóò ṣe rí àkàrà yìí jẹ? ǹjẹ́ ni ìjàpá bá ronú jánà lọ́jọ́ kan, ló sì rò ó wípé tí n bá dẹ́rù ba ọmọ alákàrà yìí tó da àkàrà rẹ̀ nù, èmi yóò sì kó àwọn àkàrà yìí ń sì jẹ, ń sì tún kó lọ fún ìyàwó àti àwọn ọmọ mi. bẹ́ẹ̀ náà ló fi ẹfun àti osùn ló sá a sí ojú. ìrínisí ìjàpá sì bá ní lẹ́rù gidigidi. ó so Ṣaworo mọ́wọ́ ó sì so mọ́ ẹsẹ̀ rẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló so mọ́ ẹsẹ̀ àwọn ọmọ rẹ̀ àti ọwọ́ wọn. ní gbogbo wọn farapamọ́ sínú oko lẹ́bàá ọ̀nà tí ọmọ alákàrà yìí ń gbà lọ sí ìlú kejì. ǹjẹ́ bí ọmọ alákàrà ti ń kọjá tí ń polówó àkàrà rẹ̀, nígbà tó dé ibi tí ìjàpá àti àwọn ọmọ rẹ̀ wà lẹ́bàá oko níbẹ̀, bí ìlú ti bẹ̀rẹ̀ sí ní dùnnú àti orin àti ijó tí wọ́n ń fi Ṣaworo ẹsẹ̀ wọn jímí ilẹ̀ dáadáa tí gbogbo ilẹ̀ sì ń dún gìrìgìrìgìrì, ni ìjàpá bá bẹ́ bọ́ta láti inú igbó lẹ́yìn tó ti fi gbogbo ìràwé ọ̀gẹ̀dẹ̀ fi bo ara, ní yíbìrì lójú ọ̀nà. ǹjẹ́ bí ọmọ alákàrà ti rí èyí pẹ́ ló ju igbá àkàrà ọwọ́ rẹ̀ nù, ló sì fẹsẹ̀ fẹ́ ẹ, ló sá eré àsápajúdé, ló sá lọ sí ilé lọ bá ìyá rẹ̀ o. ǹjẹ́ bí ọmọ alákàrà ti lọ tán, bí ìjàpá ṣe gbé àtẹ àkàrà nù
tó sì gbé e wọnú igbó pẹ̀lú òun àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n sì padà sí ilé wọn. Nígbà tí ọmọ alákàrà dé ilé ló kó lóró fún ìyá rẹ̀ ohun tó rí ohun tó ṣẹlẹ̀ sí lójú ọ̀nà. Ṣùgbọ́n ìyá ọmọ alákàrà yìí kò gba ọmọ rẹ̀ gbọ́ o, nítorí pé ó rò wípé ọmọ òun parọ́ ni. Kíá ló ti mú pàṣán ló lu ọmọ yìí, lù ú lálùbami ni o. Nígbà ó di ijọ́ kejì ni ìyá alákàrà yìí tún dín àkàrà ló tún gbélé ọmọ rẹ̀ lórí. Bí ọmọ yìí tún ṣe ń polówó àkàrà rẹ̀ lọ nìyí. Nígbà tó sì tún dé ibi tí àwọn ìjàpá wà lẹ́bàá ọ̀nà ni àwọn ìjàpá tún patú ọwọ́ wọn o. Lọmọ náà jugbánù ló sá eré àsápajúdé délé o. Nígbà ó délé ẹ̀mí kankan kò kù lára rẹ̀ o, kò lè lánú rò fún ìyá rẹ̀. Nígbà náà ni ìyá rẹ̀ wá mọ̀ wípé ọmọ òun ò parọ́ o, ló sì pinnu pé òun yóò tẹ̀lé ọmọ òun o lọ́jọ́ kẹta láti lọ wo ohun tí ń gba àkàrà lórí ọmọ òun o, nítorí láti bí 40 ọdún sẹ́yìn tóun ti ń ta àkàrà irú nǹkan báyìí ò mà ṣẹlẹ̀ rí. Nígbà tó di ijọ́ kẹta ni ìyá alákàrà bá tún dín àkàrà rẹ̀ o, ló gbélé ọmọ rẹ̀ lórí ló sì múra ló tẹ̀lé. Nímọ̀ dé ibi tí àwọn ìjàpá tún wà, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ń gbọ́ ohun ìlù àti ohun orin pẹ̀lú ṣaworo tí ń milẹ̀ gìrìgìrìgìrì. Kíá ìjàpá ti bẹ́ sójú ọ̀nà ló ń yí bìrìbìrì pẹ̀lú gbogbo ìràwé tó fi bóra, ló ń yí lọ síbi tí ìyá alákàrà wà. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìjàpá ń kọrin. Fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá, tí n bá ti ń kọrin yìí ẹ máa kọ́ tẹ̀lé mi o. Oníràwé mo gbọ́nà tóró fini kélépo má kọjá tóró fini kálákàrà má máa rìn tóró fini. Ǹjẹ́ bí wọ́n ti gbọ́ orin yìí tí wọ́n sì rí ìjàpá tó fi ìràwé bora tí ń yí bìrì lọ síbi tí ìyá ọmọ alákàrà àti ọmọ alákàrà wà. Ìyá alákàrà gan òmùgbà tó fẹsẹ̀ fẹ́ o, bí ti ń ṣubú ní dìde bẹ́ẹ̀ lọ́mọ rẹ̀ náà fẹsẹ̀ fẹ́ o. Ìyá alákàrà tilẹ̀ dákú lọ́nà tiẹ̀ ni. Ó dìgbà tí wọ́n tó wọ́n mi lé e lórí tó jí padà sáyé kó tó mọ ohun tó ṣẹlẹ̀ sí òun o. Bẹ́ẹ̀ ló yanu bùà ló ní ha èèmọ̀ lukutu rèé, baálé jí kọ́bọ̀ lọ́jà kí rèé. Nígbà náà ni ìyá alákàrà dìde o, ló sì gbọ̀nà ilé ọba lọ. Nígbà tó débẹ̀ ó kó orò fún ọba ìlú. Ó ti ṣe díẹ̀ náà bí 40 ọdún sẹ́yìn tí mo ti ń ta àkàrà, ṣùgbọ́n ìyìndẹ̀ kiri mọ́ fúnra mi. Ọmọ mi ló máa ń bá mi kiri, yóò tà tán ní ìlú yìí yóò sì tún lọ tà ní òdì kejì. Olè kankan ò dá a lọ́nà rí, ohun kankan ò sì dẹ́rù bà á rí lọ́nà. Ṣùgbọ́n eléyìí tí mo rí yìí ó ṣe mí ní kàyéfì o. Pàápàá jùlọ igbá àkàrà mi àti àkàrà mi gbogbo rẹ̀ ni mo sọnù lọ́nà. Ìdí rèé tẹ́ ẹ fi rí mi o. Ọba wa farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arábìnrin yìí. Bẹ́ẹ̀ ni ọba wa pe gbogbo àwọn aráàlú jọ, ló pe bọ̀rọ̀kìnní, àwọn olóyè àti gbogbo àwọn alágbára ìlú jọ láti wá jíròrò lórí ohun tí wọn yóò ṣe sí ọ̀rọ̀ yìí o. Bẹ́ẹ̀ ni gbogbo wọn dá bí ọgbọ́n bí àwọn jagunjagun, gbogbo àwọn babaláwo ìlú àti gbogbo àwọn ọlọ́dẹ ìlú yóò tẹ̀lé arábìnrin yìí ní ọjọ́ kejì tí wọ́n bá ti ń lọ o, kí wọ́n lè mú ẹni tí ń ṣiṣẹ́ ibi yìí wá sọ́dọ̀ ọba láti lè fìyà tó tọ́ jẹ. Bẹ́ẹ̀ ló di ọjọ́ kejì, ìyá alákàrà tún dín àkàrà rẹ̀, ó múra fún ọmọ rẹ̀ náà. Wọ́n gbé àkàrà yìí wọ́n sì relé ọba. Kó tó débẹ̀ ni àwọn olóyè àti àwọn bọ̀rọ̀kìnní àti àwọn jagunjagun pẹ̀lú babaláwo ìlú ni gbogbo wọn dúró dè wọ́n láàfin o. Bí wọ́n ti débẹ̀ ni gbogbo wọn bá gbéra. Nígbà tí wọ́n dé ẹ̀bá ọ̀nà tí àwọn ìjàpá máa ń fara ṣoko sí ni ọmọ alákàrà yìí tún polówó àkàrà rẹ̀. Bẹ́ẹ̀ ni ìjàpá àti àwọn ọmọ rẹ̀ tún bẹ̀rẹ̀ orin yìí ni wọ́n ń fi ṣaworo ẹsẹ̀ wọn mì ilẹ̀ bìbìbì tí wọ́n sì ń kọrin, wọ́n sì ń lùlù sí o. Wọ́n sì ń kọrin báyìí pé oníràwé mo gbọ́nà tóró fini kélépo má kọjá tóró fini kálákàrà má máa rìn tóró fini.
bẹ́ẹ̀ ni ìjàpá bẹ́ jáde láti inú igbó náà ló dúró sí ojú ọ̀nà pẹ̀lú gbogbo ìràwé tó ti fi bora. Nígbà tí gbogbo àwọn tó tẹ̀lé ìyá alákàrà àti àwọn ọmọ rẹ̀ gbọ́ orin yìí pẹ̀lú bí Ṣaworo tí wọ́n so mọ́ ẹsẹ̀ ṣe ń mì ilẹ̀ gìrìgìrì, bẹ́ẹ̀ ni gbogbo wọn fẹsẹ̀ fẹ́ ẹ tí wọn kò sì lè kápá ohun tí wọ́n rí nítorí ó ṣe wọ́n ní kàyéfì. Bẹ́ẹ̀ ni ìyá alákàrà àti ọmọ rẹ̀ náà sì fẹsẹ̀ fẹ́. Eré àsápajúdé ni gbogbo wọn sá délé o, ni wọ́n tún rò fún ọba ìlú ohun tí gbogbo wọn rí. Bẹ́ẹ̀ ni ọba ìlú tún ké pe gbogbo àwọn aráàlú bọ̀rọ̀kìnní àti gbogbo àwọn alágbára ìlú pé kí gbogbo wọn tún jọ jíròrò láti lè wá òpin sí ohun tí ń ṣẹlẹ̀ yìí. Nínú ìpéjọpọ̀ wọn yìí ni ẹnìkan ti dá a bí àbá wípé kí wọ́n pe Ọ̀sanyìn ẹlẹ́sẹ̀ kan tó wà ní ìlú láti ṣiṣẹ́ yìí fún wọn. Ọ̀sanyìn ẹlẹ́sẹ̀ kan tó wà ní ìlú yìí ó jẹ́ olùṣàkóso ètò ìlera ìlú. Bẹ́ẹ̀ ni wọ́n pè é wá sí ààfin ọba, wọ́n sì rò fún un, ó sì gbà láti bá wọn ṣiṣẹ́ náà. Bẹ́ẹ̀ ni ọba, ìjòyè, àwọn olóyè, àwọn bọ̀rọ̀kìnní, àwọn jagunjagun, àwọn babaláwo ìlú àti gbogbo àwọn tí wọ́n fẹ́ wo ohun tí ń ṣẹlẹ̀ ni wọ́n tẹ̀lé wọn lọ sí ibi tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ o. Ni ìyá alákàrà tún dín àkàrà rẹ̀ ló sì tún gbélé ọmọ rẹ̀ lórí ni gbogbo wọn lọ pẹ̀lú Ọ̀sanyìn ẹlẹ́sẹ̀ kan. Nígbà tí Ọ̀sanyìn ẹlẹ́sẹ̀ kan débẹ̀, wọ́n mú idà ló tì í bọ inú èrú gbóná pé kíyẹn máa gbóná ń bẹ̀ o. Ní gánà tí wọ́n tún dé ibi tí àwọn ìjàpá àti amọ̀ rẹ̀ máa ń farasin sí. Bẹ́ẹ̀ ni ọmọ alákàrà yìí tún polówó àkàrà rẹ̀. Ní ìjàpá àti àwọn ọmọ rẹ̀ tún bẹ̀rẹ̀ pẹ̀lú orin àti ìlù yìí, tí ìjàpá sì bẹ́ jáde pẹ̀lú ìràwé rẹ̀ tó ti fi bo gbogbo ara rẹ̀. Èyí bà gbogbo àwọn ènìyàn lẹ́rù, gbogbo wọn sì fẹsẹ̀ fẹ́ ẹ débi ọba ìlú àti ìjòyè àti àwọn olóyè ìlú. Ṣùgbọ́n ó kù Ọ̀sanyìn ẹlẹ́sẹ̀ kan nínú igbó. Nígbà tí ìjàpá rí pé gbogbo wọn ti sá lọ pátápátá, ní ìjàpá bá tú gbogbo ìràwé ara rẹ̀ kúrò, ló sì gbé àkàrà yìí láti gbé lọ sínú igbó bó ti máa ń ṣe. Ǹjẹ́ bí Ọ̀sanyìn ẹlẹ́sẹ̀ kan ṣe fò jáde láti inú oko nù, ló mú idà tí ń gbóná gidigidi tó fi sídìí àrò yìí ló tì í bọ ìjàpá lọ́rùn. Bẹ́ẹ̀ ni ìjàpá ń pariwo pé Ọ̀sanyìn ẹlẹ́sẹ̀ kan, mo di ẹrù rẹ o, Ọ̀sanyìn ẹlẹ́sẹ̀ kan, mo di ẹrù rẹ o. Bí wọ́n ṣe pa ìjàpá nù o. Ojú kòkòrò ló sọ ìjàpá débi ikú rẹ̀ o. Tó bá jẹ́ pé ìjàpá ti ṣe kinní ilé ẹ̀mejì tó ti rọra dáwọ́ dúró ni, ìjàpá ò bá má ti kókó ẹ̀sìn báyẹn o. Láti ìgbà náà ni wọ́n ti ń fi ìjàpá bọ Ọ̀sanyìn o. Ìdí àlọ́ mi rèé gbàǹgbàlàkà. Bí n bá ń parọ́ kẹ́nu mi rópo o, ó di po po po. A ò ní rí jù báyìí lọ fún tòní o. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ẹ̀yin kọ́ nínú ìtàn yìí nínú comment section wa. A tún máa ríra lọ́sẹ̀ tó ń bọ̀. Orúkọ tèmi ò sì yí padà. Olúwabùsáyọ̀ ọmọ Òdúyọmí ni. Ó dìgbà o.